gidi làrólé ọlọ́run ọ̀fẹ́ òrìṣà ìbọn àrólé rẹ̀ kí ló fẹ́ máa ṣe. Rashidi, ìgbà tó ògún ọmọ kan tí wọ́n ń pè ní ìbọn báwo náà ṣe mọ̀ kan tó jẹ́ pé tán bá ní ìbọn síyàn kò ní wọlé. òrìṣà bíbọn kì í ṣe nǹkan gidi o má bá wọn dé bẹ́ẹ̀. wàá bọ́ síta wàá kàn ṣe béèyàn tó ti fa loud odidi ọba. ìsọ̀rí tẹ́lẹ̀ ìmọ̀ tẹ́lẹ̀ wàláì nínú ọba àkọ́kọ́ gbọ́dọ̀ ń kọ́ ẹni iṣẹ́ láti gbógun tó sá. láti dùn wó lọ́nà ti ṣe orí ńláńlá tí ò ṣe rí láti ìgbà tí ó ti dá ayé. oníbàwò ni bàbá tìyá ṣe máa pààyàn tá a sọ pé Ògún ló pààyàn. Olú ọba rí láti gbógun tí ó sá. Rashidi kí ló ń bá ká gan ìwọ tó yẹ pé ṣe ló yẹ ká máa pọ́n ilé ìwọ tó yẹ kó jẹ́ ká máa gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀. Àdábì yìí sá èyí wọ́n pè ní fún akáyọ̀ gbogbo ayé pè ní Jésù. Máa tọ́lọ̀ náà wá òun náà ní ìwà pa òfin rẹ̀ o wá mú sẹ́ni. Òfin wo lẹ́mọ̀ tí ń sọ òfin pé ìwọ kọ̀ọ̀kan lọ bọ́. Ti jáde lórí ti Olúwo sọ nígbà tí Olúwo ń ṣe wáàsí ìyẹn nígbà túnú àwẹ̀ yìí níbi tí ó ti sọ fún gbogbo ọmọ Ìwó wípé kí wọ́n má bọ òrìṣà mọ́ nígbà tó ń sọ̀rọ̀ rẹ̀ wọn náà ló mẹ́nu bà Ògún náà ló sì sọ wípé kí wọ́n má bọ Ògún mọ́ o kí wọ́n sì má bọ gbogbo àwọn òrìṣà mọ́ níbẹ̀ òun náà ni Olúwo ti sọ̀rọ̀ ó ní nínú ọba àkọ́kọ́ tí Olódùmarè kọ́kọ́ yàn wípé òun náà ni ẹni àkọ́kọ́ o tó gbógun ti òrìṣà nílẹ̀ Yorùbá Olúwo tún sọ̀rọ̀ ó lóun ní igbákejì Olódùmarè wípé ẹni tó bá jẹ́ igbákejì Olódùmarè kò gbọ́dọ̀ fẹ́ràn òrìṣà rárá ó ti wá sọ fún gbogbo àwọn èèyàn pátápátá pàápàá àwọn ọmọ ìlú Òwò ó ní kí wọ́n yàgò fún òrìṣà ó ní kí wọ́n má ṣe forí balẹ̀ fún wọn o nítorí wípé igbákejì Ọlọ́run lòun jẹ́ tó bá sì jẹ́ pé igbákejì Ọlọ́run ló ń darí ìlú gbogbo ọmọ ìlú ọ̀hún ò gbọ́dọ̀ bòrìṣà ó náà ni Yèyé Afọlábí ti wá jáde gbayagbaya lórí gbogbo ohun tí Olúwo sọ ó ní ẹni tó yẹ ká bá ọgbọ́n lọ́dọ̀ ẹ̀ òun tí wàá bá òmùgọ̀ lọ́dọ̀ ẹ̀ ó ní a máa dùn nípò ó ní ipò tí Olúwo wà kì í ṣe ipò tó yẹ kó máa fi yan gàn níta gbangba ìpè òun gbógun ti òrìṣà kan àbí òun ò ṣe ẹ̀sìn kan pàtó ọ̀wà ni ipò ọgbọ́n àti ipò àgbà tó ń fi Olúwo sí oní kò sí ńbẹ̀ ẹ wo Yèyé Afọlábí máa sọ̀rọ̀ tó pọ̀ ebi pé inú bí gan ó ní ọ̀rọ̀ Olúwo dàbí ọ̀rọ̀ máa ti rò tó ra bàtà kan fún yẹ ẹ̀ wálé ọlọ́rọ̀ ló fẹ́ gbọ́ o ó wá sàwọn ọ̀rọ̀ kò bá kùn gbé nítorí pé Olúwo fẹnu kan òrìṣà rẹ̀ àti nítorí pé Olúwo fẹnu kan tó gbàgbọ́ nínú ẹ̀ ẹ̀gbọ́n sáwálẹ̀ sọ pé ntólúwo ṣe ìdá bí abíká sọ pé ntólúwo ṣe ò dáa ẹ̀gbọ́n kí lè rò bá ti yín ẹ fi sábàlá àríwí sí ọlọ́pọ̀ tólúwo sọ òun ò lè sọ́tàn àfi kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ o ọ̀rọ̀ sì pọ̀ nínú èyí tí Yèyé Afọlábí fi dákì náà padà fólúwo n ó fi fọ́nrán ọ̀hún hàn wá níbi tí Yèyé Afọlábí ti sọ̀rọ̀ àti ibi tí Olúwo gan ti sọ̀rọ̀ gbogbo ẹ̀ lẹ́ ò gbọ́ bọ́ wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́yìn tí jùlọ fẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ẹ́ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́ ẹ wá mú gbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹja ṣe ẹ Olúwo ló tàbùkù bá òrìṣà nílẹ̀ Yorùbá Yèyé Afọlábí náà ti wá dá padà ó dá kìíní ọ̀hún padà ó sì tàbùkù Ànábì Muhammad táwọn mùsùlùmí gbẹ́kẹ̀lé ẹ̀gbọ́ tí Yèyé Afọlábí ló jẹ̀bi ni àbí ká sọ pé Olúwo ó bá sì rí ẹja fi sábàlá àríwí sí ẹja ṣe rẹ̀ kó dọ̀dọ̀ gbogbo àwọn olórìṣà kó dọ̀dọ̀ gbogbo àwọn mùsùlùmí kan rí bí kìíní ọ̀hún ṣe ń lọ ẹja máa bí tù ọ̀hún bọ̀. Mélòó inú yín ni ọ̀gbà alẹ́ nǹkan bí ìyàtọ̀ sọ́lọ̀? Ó sì ṣèlérí nínú fásíà, ọ̀kẹ́ fásíà, ojúkú ọbẹ̀ ọlọ́ọ̀lọ́ ṣe ti bàbá rẹ̀. Nínú tí bàbá rẹ̀ sọ àti tọ́lọ̀ ń sọ, èwo ló yẹ kó gbà? Bàbá yìí lè ṣe mistake o, àwa yìí lè ṣe mistake, ṣùgbọ́n Ọlọ́run ọba ìyá ká ìwọ ló sọ bẹ́ẹ̀. Mùsùlùmí tó bá tó ń bọ̀ ìsà tó nílé bàbá òun ayé ẹ̀ ti bàjẹ́. Ìwọ́n tó lọ Mẹ́kà tó ló ń tọrọ ìdáríjì tó yípo ọmọ ìsà. Ọwọ́ ajé padà, o tó padà sí èébì rẹ̀. Látẹ̀lé lọ́dọ̀ bá mọ̀ yín tèmi sọ fún yín. Àlọ́ lọ́hùn ò lu ọba kan rí láti gbógun lòsì. Àwọn èèyàn ní máa sọ di nàbí ṣùgbọ́n ní ìlú Ìwó lákọ̀ọ́kọ́ ìlú Ìwó lọ́lọ́ ti kọ́ lu ọba láti ọba tó bá ti mọ náà lọ́kan ọmọ ọba àwọn ọba lọ́kan òun ló lórí àwọn ọba o kìí sọba tí bá ń bọ̀ ìsà lórí olórí ọba o òòsà ló mọ ẹni tó di jẹ́nẹ́rà kọ́ wá sọ pé kọ́ńtà ló fẹ́ máa jẹ́ tó bá fẹ́ fi ọba jẹ ní ilẹ̀ kóòtù òjíire tó bá fẹ́ fi ọba jẹ nílẹ̀ kóòtù òjíire tẹ́ bá mọ̀ kan fẹ́ ká ní àlàáfíà DNA test ṣe pàtàkì àkọ́kọ́ number 1 DNA ó ṣe pàtàkì
ká kọ́kọ́ lọ wo ẹ̀jẹ̀ nìyẹn bóyá ẹ̀jẹ̀ kóòtù òjíire ni àbí ẹ̀jẹ̀ fúlàní àbí ẹ̀jẹ̀ tó ń gbé wá láti ibi míì torí tó ọmọ àlè bá ti ń dàgbà oríṣiríṣi nǹkan la máa ṣe. ọmọ àlè ló máa ń fi bàbá titi ẹ̀ sílẹ̀ tá a máa fi tẹ́ bàbá oníbàbá lọ́rùn. Rashidi, ọmọ àlè ló ń fi bàbá tiẹ̀ sílẹ̀ tá a fi tẹ́ bàbá oníbàbá lọ́rùn. ẹ máa ìwò ẹ máa ìwò ṣé wàásí ló ṣe lánàá yẹn àbí àbòsí? ẹ mà ṣé wàásí ló ṣe lánàá yẹn ni àbí o fẹ́ ṣe àbòsí? o rí wípé ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, ọ̀rọ̀ Ògún, ọ̀rọ̀ ilẹ̀ kóòtù òjíire ló fi máa ń gbayì. àtìgbà tó dẹ̀ ti dákẹ́ àgbàgbé ẹ, àwọn èèyàn gan gbàgbé ẹ, wọn tẹ̀ mọ̀ bóyá òun rìn mọ́. o tún wá wò ó pé kí ló tún fẹ́ bọ́ síta wá ṣe o, wọ́n tún mọ̀ pé wọ́n rí ẹ. o tún bọ́ síta o tún sọ fún wa wípé òun sọ̀rọ̀ nípa èṣù Ògún èṣù. wọ́n pè ẹ́ pé kó wá ṣe wáàsí. ó ṣe kọ́kọ́ fi Muhammadu ṣe wáàsí fáwọn èèyàn, ṣebí ìjọ mùsùlùmí lẹ jókòó sí. ẹ̀tọ́ mùsùlùmí ni kó fi Muhammadu ṣe wáàsí fáwọn èèyàn tiẹ̀. ẹ̀tọ́ oníṣẹ̀ṣe kó fi Ògún èṣù àwọn nǹkan tí wọ́n believe ní nínú kó fi ṣe wáàsí. ẹ̀tọ́ kírísítẹ̀nì kó fi Jésù ṣe wáàsí. ṣebí ẹ̀kọ́ tí Jésù kọ́ lẹ fẹ́ ká mú? ṣebí ẹ̀kọ́ tí Muhammed kọ́ lẹ fẹ́ mú jáde ń bẹ̀ tẹ́ fẹ́ fi tọ́ àwọn èèyàn? ṣé ẹ̀kọ́ tí Muhammed kọ́ yín ṣé kò ṣeé fi ṣe wáàsí fún ara yín kẹ́ fi tọ́ àwọn èèyàn ni? mo bèrè ní o Rashidi, ẹ̀kọ́ tí Muhammed kọ́ yín kò tó nǹkan tẹ́ lè fi ṣe wáàsí fún àwọn èèyàn? Rashidi, torí mi ò understand ẹ̀. gbogbo jagbajantis tó ń sọ nípa Ògún lánàá yẹn kò yé mi dáadáa. mo ti ń sọ ọ̀rọ̀ yìí countless times. oní Ògún ò mọ nǹkan tó ń pè ní ìbọn. in fact tá a bá ṣe DNA test gan ó yẹ kó tún test ọpọlọ. tá a bá ṣe DNA test ó yẹ kí wọ́n tún test ọpọlọ torí àwọn ọba mi tó jẹ́ pé ó yẹ kó pera wọn ní nǹkan pàtàkì tó yẹ ká máa pọ́nlé ká máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. wọ́n sanra wọn da nǹkan yẹpẹrẹ tó jẹ́ pé wọ́n da aláàrífín lọ́wọ́ ọmọdé àti lọ́wọ́ àgbà. tó wá sọ wá dá pé we don't fear anybody because a fẹ́ kí nǹkan tiwa bàjẹ́, because a fẹ́ kó dọ̀la káwọn ọmọ tiwa máa ṣẹ́ èpè fún wa. àwọn màmá wa ti ṣe mistake yẹn, àwa ò tún fẹ́ ṣerú mistake yẹn mọ́. òun la ṣe sọ pé a ṣe ń jà takuntakun pé gbogbo nǹkan yẹn gbọ́dọ̀ nílọ síwájú pé àní gbà. ìgbà tó Ògún ò bá mọ nǹkan tí wọ́n ń pè níbọn. Rashidi, ìgbà tó Ògún ò mọ nǹkan tí wọ́n ń pè níbọn, báwo náà ṣe mọ nǹkan tó jẹ́ pé tán bá yìnbọn síyàn kò ní wọlé? òòṣà lògún, òrìṣà ni wọ́n, èṣù, Ògún, gbogbo àwọn kinní yẹn òòṣà ni wọ́n. wọ́gán mọ̀ àìrọ̀rọ̀ sọ ló ṣe bọ́ síta wá pariwo. torí tó bá ti pọ́nra ilé àpọ́n ilé, tó bá yẹra ẹ sí àyẹ ẹ sí, tó bá ti sọ pé ò fẹ́ pọ́nra ilé àní pọ́n ilé, tó bá dẹ̀ ti sọ pé ò fẹ́ yẹ ara ẹ sí àní yẹ ẹ sí. oníbàwo ni bàbá tí a ṣe máa pààyàn tá a sọ pé Ògún ló pààyàn? torí inú ìgbàgbọ́ àwọn bàbá titi wa ní sáyẹ́ǹsì àwọn bàbá ti wà, wọ́n gbàgbọ́ pé Ògún ló rọ ìbọn, Ògún ló rọ irin, Ògún ló jẹ́ ká mọ nǹkan tí wọ́n lè fi gbogbo nǹkan ṣe pẹ̀lú irin. ṣé kìí ṣe inú irin kọ́ ni mọ́tò ti jáde ni? àwọn bàbá tí wá gbàgbọ́ wípé téèyàn bá lọ sídìí irin tó bá lọ búra òòṣà Ògún á dìde. nínú ìgbàgbọ́ àwọn bàbá titi wa òòṣà Ògún á dìde, òòṣà Ògún á mú òótọ́ síta. ṣé èèyàn burúkú lògùn ni? láàrin èmi ìwọ ẹ jẹ́ ká rò jinlẹ̀, ṣé èèyàn burúkú lògùn? Ògún ẹ̀ ń ṣèyàn burúkú o, dọ̀là mẹ́ta la máa sọ. Ògún, èṣù, Ṣàngó wọn ń ṣèyàn burúkú. tí o bá ti ṣe nǹkan burúkú orí òótọ́ ló ń dúró lé. orí òótọ́ wọ́n wà pẹ̀lú òótọ́ ni, wọn ò ní má sí pẹ̀lú irọ́ nínú, wọn ò ní má sí pẹ̀lú nǹkan ìbàjẹ́. tó o bá ti ṣe nǹkan burúkú tó bá lọ fi Ògún tó bá lọ fi búra fún ẹ kò sí nǹkan tó máa ṣe ẹ́.
ṣùgbọ́n tó o bá ṣe nǹkan burúkú tó dẹ̀ mọ̀ pé o ṣe tó ń bi ẹ́ tó ò jẹ́wọ́, tó bá fi Ògún búra, Ògún á mú òótọ́ síta ń bẹ̀. Ògún lá sọ fún wa pé kíní ìwọ ló ṣe, kíní kì í ṣèwọ kọ́ ló ṣe. Gbogbo ìwọ ní èṣù tá à ń pariwo lẹ́yìn, èṣù do this, èṣù do that, èṣù do kìnìkan. Ta ló rí èṣù rí? Ta ló rí èṣù rí gan? Àlùjọ̀nú ni spirit ni èṣù dúró gẹ́gẹ́ bí CID ni. Èṣù tá à ń pariwo pé òun ni ò ní jẹ́ ká rí ìjọba òun wọ̀. Èṣù náà lẹ tún sọ nínú Báíbù pé ó máa padà jíṣẹ́ fún Ọlọ́run wípé báyìí lóníkálukú ṣe. Ọlọ́run dẹ̀ gbà á gbọ́ torí pé kì í ṣèyàn burúkú, àwa la tọ̀nà ẹ̀ ṣèyàn burúkú. Kí là ń bá ká? Rashidi, kí ló ń bá ká gan? Ìwọ tó yẹ pé ṣe ló yẹ ká máa pọ́n ẹ lé. Ìwọ tó yẹ kó jẹ́ ká máa gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀. Wàá bọ́ síta, wàá kàn ṣe béèyàn tó ti fa loud. Ó díjọba. Láti ìlú Ìwó lọ́lọ́run ti ṣe oore ńláńlá tí ò ṣe rí láti ìgbà tí ó ti dá ayé. Kò lu ọba rí láti gbógun ti òòṣà. Ìwó ló ti kọ́ ṣe. Ó lo ànábì Ibrahima tí àwọn Kìrìsìtẹ́nì ń pè ní Abraham láti kọ́ òòṣà rẹ̀. Nígbà tí ànábì Ìsá èyí tí wọ́n ń pè ní tí wọ́n ká gbogbo ayé ń pè ní Jésù. Máa tọ́rọ náà wá, òun náà ní ìwà kọ́ òfin rẹ̀ o wá mú sẹ́ni. Òfin wo lẹ́mọ̀ tí ń sọ òfin pé ìwọ kò gbọdọ̀ bọ òrìṣà. Wọ́n kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn. Àwọn òfin tí Jésù ló wá pamọ́ ní òun wá mú sẹ́. Lẹ́yìn náà, Ọlọ́run rán òjíṣẹ́ ńlá Akáìndé Gbẹ̀gbọ́n. Akáìndé Gbẹ̀gbọ́n. Àìnáde Mùhàn. Òun ló tó wá rán inú èèyàn ní ti àwọn téèyàn tẹ́ bí lọ́jọ́ èèyàn ní mú lọ́sọ̀ di nàbí yìí. Ilé kọ́ wá gbogbo ti òrìṣà bíbọ. Òrìṣà bíbọ kìí ṣe nǹkan gidi o, má bá wọn dé bẹ́ẹ̀. Bọ́bá ti ń ṣe tẹ́lẹ̀ bọ́bá kò nígbà ilé ní ègún tí máa ń ra ìrántí rẹ̀ ni. Ó gba àwọn ẹ̀ṣẹ̀ yìí, Ọlọ́run sì ṣetán láti parẹ́. Ọlọ́run ṣetán láti pèkún rẹ́ nínú ẹbí rẹ̀. Ọlọ́run ṣetán láti pa ìbọ̀rìṣà. Ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà, ẹ̀ṣẹ̀ àìgbọ́ràn tó mú ìyàwó àwáwù tó mú kí wọ́n fi fún ní ègún. Òun làwọn obìnrin fi ń rọbí tèmi. Iná mú ànábì Ádámà lọ́kẹ́kọ̀ọ́ máa ṣiṣẹ́ àṣekáwa tí fi ń ra èyí náà lẹ́nu. Òyìnbó ṣèbọn, Yorùbá ṣèbọn. Àwa dẹ̀ ti ní ìbọn kí àwọn òyìnbó tó dé. Ìbọn náà fi ń dẹ ọdẹ pẹ̀lú pàkúté. A ti ní ìbọn ṣakabùlà. A ní ìbọn, a tún ń ṣe ẹ̀tù ìbọn kí òyìnbó tó dé rárá. Òyìnbó ṣe ìbọn tiwọn, wọ́n ṣe ọta ìbọn, wọ́n tún ṣe bullet proof. Àwọn bàbá títí wa, Ògún rọ ìbọn, ó tún rọ ọta ìbọn. Kí ló ń sọ yìí? Ọ̀sán yìí tún dé. Ọ̀sán yìí tún kọ́ wa ní nǹkan tá a lò tán bá yìnbọn tí ò ní rọyàn. Mo wá ní Ògún ò mọ nǹkan tó ń pè níbọn. Wọ́n tí àtọ́ owó yẹn, ó ní ìjẹ́rìí àti ìlérí tó ń ṣe bọ́lọ̀. Ìjẹ́ ń pè ní pledge. As a Muslim, pledge yẹ ìlérí tó ń ṣe bọ́lọ̀ òní Fátíà. Nítorí ti sọ ẹja lọ́dún sọ́ọ̀tù Fátíà. A'udhu billahi minash shaitanir rajim. Wọ́n ní alihamdulilayi rabbil alamin. Ìyẹn ni pé ní orúkọ Ọlọ́run, ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀. Wọ́n ní alihamdulilayi rabbil alamin. Ar-Rahmani Rahim. We praise be to Allah, Lord of the world. Alhamdulilayi rabbil alamin. Tó dá gbogbo nǹkan. Ilé ayé tó wà yìí, Ọlọ́run ni láńlọ́ọ̀dù bẹ̀.
Ọtí wọn náà tó ọba sọ pé ìfẹ́ ẹ̀sìn àwọn baba ńlá mi mọ́. Ọbẹ̀ pè fún ìrẹ́. Ó ní ṣe làálàá náà. Ọkàn máa náwó ni, ọ máa lọ́lá, ọ máa lọ́gbọ́n. Tó ọba ti ṣègbọràn sí Ọlọ́run lẹ́nu. Kí sì ní ẹyọ kan ṣoṣo tó dùn Ọlọ́run jù? Ó ní láti mú orogún pẹ̀lú rẹ̀. Òòṣà bíbọ ní oró fún Ọlọ́run. Tó ọba wá ń sin náà, tó o tún wá ń sin orogún rẹ̀. Ó sì pẹ̀lú Ọlọ́run. Tẹ́ ẹ bá lọ wo Súrátù Fátíhà. Láńlọ́ọ̀dù dání, láńlọ́ọ̀dù rẹ̀. Tọ́ọ̀bá sí ìkọ́lé, láńlọ́ọ̀dù rẹ̀. Ìwọ́n tó sì kọ́lé sórí ilẹ̀, ó ní láńlọ́ọ̀dù ẹni tó kọ́lé. Òun ló ní ilé ayé yìí. Àmánì Ròhìm, wọ́n ní Málíkì ìyàwó Mìdínì ní pé ọba tó jẹ́ adájọ́ ọjọ́ ìgbéǹde. Báwo ni ẹ sọ lẹ́ẹ̀kejì o? Wọ́n ní ìyá kà nígbà sọ́nù nígbà tó ń ṣe Fátíhà. O ní ìyá kà ná àbùkù. Ìwọ nìkan ni wọ́n máa ṣe kí ni? Òun ṣèlérí pé wọ́n nìkan lọ́wọ́ máa sìn. Wá ìyá kà ná sàyè ìwọ nìkan ní ìsìnkú ààrẹ. Láì mo fi Ọlọ́run búra ìsọ́rí tẹ́lẹ̀ ìmọ̀ tẹ́lẹ̀ wàláì nínú ọba àkọ́kọ́ tó lọ́n kọ́ ọ̀rẹ́ níṣẹ́ láti gbógun tó sá. Ọmọ ló kọ́ láwọn ọmọdé o. Àti délé ní èmi bẹ́ẹ̀ wo èmo ti kọ́ láwọ̀ yìí. Ọlọ́run ló sì yàn mí. Ọmọ Kọ́lá wọlé. Ọlọ́run ló yàn mí láti kú ọláwọ̀ yìí. Gbogbo tí bá ń dènà ayọ̀ ní níbi àti parẹ́. Ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ni. Ìdílé rọ́bì hìm. Eléyìí ti di nǹkan tó yẹ ká jọ ṣe. Ẹ̀pa ẹ̀bọ̀rẹ́ ègún ni. Ègún tí máa ń ràn án kí wọn tí ì jẹ́ kí ìlú ọlá wájú ọlá China sí di àlọ́. Wọ́n fara wé ẹgbẹ́ bọ̀ ìsàlẹ̀ ìtànjẹ ló ń wò wò. Àìmọye nǹkan lọ́lọ́run ṣe ilé ayé ìtọ́ dàbí ìtànjẹ o. Wọ́n máa rò pé ẹgbẹ́ yẹn bá ń lo mọ́tò tó lówó ní pé ìlú ó ń so ire ìlú. Egypt náà ti so ire wọ́n ti lọ́lá yóò Fìràwọ̀ ìlú ọlá o. Ṣùgbọ́n bó ti fẹ́ ṣe rí sí mẹ́kàlì. Ẹ lè rí ìlú ní Nàìjíríà kọ́ máa ń lọ́lá nísìnyí ṣùgbọ́n ọlá tọ́lọ́ ń ṣe bẹ́yìí níwò ó ju gbogbo ayé lọ. Nítorí ọba ìlú tọ́lọ́ ti kọ́ lu ọba láti èmi iṣẹ́ tí mo wá ṣe wọ́n sọ pé èmi sọ òrìṣà bíbọ láìdá o. Èmi làrólé Ọlọ́run ọ̀fẹ́ òrìṣà bíbọ. Àrólé rẹ̀ kí ló dọ̀ máa ṣe? Yóò ṣiṣẹ́ Ọlọ́run. Òun náà gbọ́dọ̀ fẹ́ òrìṣà bíbọ. Ilé ìfẹ́ òrìṣà bíbọ láíláí. Bí ìgbà sì ti jẹ́sẹ́ yìí, ó àṣírí kan nù tọba ló fẹ́ yọ sí lọ́ba. Ìwọ wá tí ìfi ní sin Ọlọ́run. Tí ìgbà ti sọ̀rọ̀ òrìṣà bíbọ láì dáa, Ọlọ́run yọ nípò lọ. Ọba mọ̀ tẹ́lẹ̀ bó ti sọ fún ọba tó lọ ọmọ ní sẹ́lẹ̀ ní. Publicly. Wọ́n ọba ti mọ̀ sáà tó bẹ̀rẹ̀ ó ti á ti sọ fún ọ nísìn èyí tẹ́ ẹ̀ mọ̀ tẹ́lẹ̀. Tán gbogbo tó ń ṣe pé ó wọ́n forí gbé nǹkan tí ọ̀dá. Ẹ̀tọ́ lọ́wọ́ ọba dá ò ṣe é fara wé èmi máa sábọ́ akọ mi má jò fún ọ. Ìmọ̀ ẹ̀yàn fàǹdàfàǹdà tó lẹ́yìn èsè Jésù tí wọ́n kàn má gbélé. Wọ́n ṣe àkómi sọ́ọ̀lù tí wọ́n ṣe mọ́lẹ̀. Ìmọ̀ ẹ̀yàn fàǹdàfàǹdà. Wọ́n bá wù ọ̀pọ̀ ọba mi yẹn. Wọ́n bá sì wọ̀ kí mo bí ọ. Wọ́n bá wù ọ̀pọ̀ náà fẹ́ bá wò lè rí pa. Ọlọ́run wá fi ní ṣe àpẹẹrẹ láyé bẹ́ẹ̀ tó bá gbọ́kàn lọ́lọ́run. Ọlọ́run ti tó. Kí wọ́n náà kọ́gbọ́n
ọdún mẹ́wàá ní ẹ ti ṣe gbogbo nǹkan, ní ẹ ti sa gbogbo nǹkan. Ní ẹ ṣe gbogbo nǹkan. Wọ́n pàwọ́ ló já sí àtọ́ba àti ìjòyè, àtọ́mọba, àtàràlú, àtàbà, àti pásítọ̀, àti babaláwo, gbogbo wọn ní àkókò. Ẹnu mọ́. Ó ti pọ̀ jù. Ọláyé ìṣọlá kékeré, ẹ wo ibi tí Ọlọ́run ti tò èèyàn kọ́ sọ di nàbí láti kókó tó sà, ó ní Mákà. Mákà tẹ́lẹ̀ ìlú tí èyí ṣe ìlú tó lọ́lá ni, kì í ṣe ìlú tó lọ́lá. Nígbà wọn kò sàrẹ́ bẹ́ẹ̀. Ìlú tó náà wà ní àwọn ìlú tó sórí ikú tẹ́lẹ̀ ní tí a ń bọ̀ sábẹ̀. Ọba dé Mákà, ọmọ ẹ̀kọ́ lọ bínú síbẹ̀. Ìwọ́n bẹ̀rẹ̀ láti Mákà nípa ọmọ ẹ̀lọ Mákà. Ó rí àwọn òkúta, ó sì mẹ́fẹ́ ìbínú Ọlọ́run ti wà ní ìlú. Mákà wọn kò sàrẹ́, Ọlọ́run sọ Mákà di ìlú ńlá. Ó sọ ìlú ọlá. Nítorí dání, nítorí Ànábì Mùhámmádù. Iṣẹ́ tí mo wá ṣe mo, má sọ pé mo wá sàmá sọ òrìṣà bíbọ ègún ni. Mo sì gbọ́dọ̀ sọ fún Ìwó, ègún ìgbọ́dọ̀ parẹ́. Ẹ̀yin ló ń ṣògùn ọ̀la fún. Ìlú wo ni mo sọ bẹ́ẹ̀? Láti ìlú Ìwó lọ́lọ́ ti kóre bálẹ̀ Yorùbá. Láti ìlú Ìwó lọ́lọ́ ti kóre bá Nàìjíríà. Láti ìlú Ìwó lọ́lọ́ ti kóre bá Áfíríkà. Wọ́n lọ ṣe kóre bá àwọn Lárúbáwá gbọ́wọ́ Ànábì. Àjánú bọ́ọ̀bá wọ̀ gbogbo ọba wọ̀ àti sọ ọkọ̀ ìyá orúkọ bàbá bẹ́ẹ̀ bá fẹ́ orí mi àti ìkànnà ọwọ́ mi èyí bẹ́ẹ̀ bá fẹ́ mọ́ọ̀gì wá fún mi. Orí eléyìí ò ṣe é pè láì dáa àti fowópamọ́ náà ṣẹlẹ̀ orí tí mo gbé signboard sórí. Àròlé Olódùmarè. Àmọ́ orí signboard. Àròlé Olódùmarè. Ó dúró tán. Ìbá àṣọba kan, ìbá àṣejèrè kan, ẹ̀kọ́ bá kù mọ́ aláṣẹ lórí òrìṣà lọ́wọ́. Èèyàn bá ní òrìṣà ló kọ rẹ̀. Kọ́mọ ní òrìṣà ló kọ èmi aláṣẹ lórí gbogbo òrìṣà. Ọba tó bá ti mọ Ọlọ́run lọ́kan, òun lọ́ba tó jó lórí ọba. Olórí ọba ní gbogbo ilẹ̀ Yorùbá àti Áfíríkà yìí ni Olúwo jẹ́. Ò lẹ́rù àpọ́nlé kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ in fact, bóyá Skushi, ṣé Skushi ló gbé? Jẹ́wọ́ fún mi. Rashidi, ṣé Skushi ló gbé? Tó bá ṣe Skushi ló gbé jẹ́ kí n mọ̀. Torí èèyàn gidi kan ò lè máa ṣe gbogbo nǹkan tó ń ṣe. Ó ò lè máa tàbùkù ìran ẹ kó fi máa tẹ́ ìran oníran lọ́rùn. Ọpọlọ dúdú náà ń pè bẹ́ẹ̀ Rashidi. Rashidi. Mo dẹ̀ ń sọ fún ẹ o. O ò fẹ́ gbọ́ mi ò láìkí ẹ̀. Ọmọ èèyàn bá báyàn sọ̀rọ̀ èèyàn máa ń gbọ́ lọ́wọ́ kan ni. Ọ̀rọ̀ ẹ sún mi. Mi mọ̀ bí mo tún ṣe fẹ́ sọ fún ẹ mọ́ gan. Ọmọ èèyàn bá báyàn sọ̀rọ̀ èèyàn máa ń gbọ́ lọ́wọ́ kan ni. Mo ti sọ ò fẹ́ gbọ́. Nǹkan tètè bá dẹ̀ ti ń gbọ́ máa fara mọ́. Ṣó ti gbọ́? Òòṣà bíbọ̀ ọ̀dá o, wọ́n bá wọn débẹ̀. Ègún ni o. Ìwọ ló tọ́ bá ti dègbò lé Ògún lórí. Ògún ti ṣépè fún ọ. Tọ́ bá ti bo Ògún lóró sẹ́nu, tó tú lé Ògún lórí orí àti Ṣàngó. Ṣàngó náà ṣépè fún ọ, padà ẹ̀kọ́ mọ́ ó ṣe bẹ́ẹ̀ fún ọ. Ṣàngó àtògún ọ̀mọ̀ tó lórí ìtọ́ bá ti fún lókòókòrò ìwọ̀nù èèwọ̀ ló ń fún jẹ. Ọ̀mọ̀ gbogbo àwọn bàbá ńlá wa Ògún Ṣàngó wọn ọ̀mọ̀ gbogbo yóò ẹmu nìkan ẹmu ọ̀pẹ nìkan lọ́wọ́ láyé tiwọn. Ògógóró tẹ̀dé látọwọ́ èbó ni ó kí sì máa ń jẹ́ èèyàn fún. Èsì ń jẹ́ èèyàn fọ́ wá kulé bàbá rẹ̀ lórí. Ṣé tó yẹ sí ni àwọn tí a ń bọ̀ ìgbà náà ni a fẹ́ dẹ́rù báyé tí a ní bí mọ́tò bá lásídẹ́ǹtì ó dògbò lọ́pàá yìí.
bàbá wa sì lògbó so ṣé bàbá wa ní pa wá ṣé bàbá ti ẹ jẹ́ pààyàn Ṣàngó ẹ̀sọ́ da pààyàn Ṣàngó ọkọ̀ ògùn ọkọ̀ ẹ̀yin babaláwo àtẹ̀yìn àtàfà àti kìnní tẹ́ ẹ̀ bá mọ tẹ́ ẹ̀ bá nílà káyè ẹ lọ rò dáadáa ẹ má ṣe pè mọ́ má lọ pààyàn mọ́ ìwọ òwò látẹ̀lí lọ tí wọ́n bá wá bọ́ ọmọ sí ògùn kà ògùn rẹ ni ká ẹ máa ṣe nílùú wo tọ́ ọ bá ti ṣe ògùn kà sí ọmọ òwò yóò dà yọ lórí. Tọ́ ọ bá ti ń ṣe tẹ́lẹ̀ tọ́ ọ bá ti ń ṣe tẹ́lẹ̀ dáwọ́ ìgbélé ní babaláwo lọ́wọ́ máa ṣe ògùn dáadáa. Tọ́ ọ bá ń ṣe ògùn dáadáa ọ̀pọ̀ èèyàn ni ọmọ ẹ wá. Àmọ́ tọ́ ọ bá ń ṣe ògùn kà àwọn ọ̀kà náà ni ọmọ àgbẹ̀ ìkà ọ̀kà. Láti èdè lọ, gbogbo ẹni tó bá ti ṣe ògùn kà nílùú Ìgbò yóò máa dà lé lórí. Tó bá ti ṣe ògùn kà sọ́mọ òwò yóò máa dà lọ́mọ. Tó bá ti ṣe ògùn kà sọ́mọ òwò àtẹ̀tí gbèwò yóò máa dà láyà rẹ̀. Pẹ̀lú àṣẹ ọlọ́run mi sọ, gbogbo ẹni tí bá ti kí ń ṣe kàláàdé ní lọ. Ó ibi mo bí ọ sí ìní mú ọ lọ kóòtù àwọn èèyàn. Kóòtù àwọn èèyàn bẹ́ẹ̀ ní ṣe é gbà. Kóòtù àwọn èèyàn adájọ́ lè fi ọ lẹ̀. Wọ́n wàá fi ọ sí kóòtù ọ̀nà tí ò ní lọ́yà. Tí ò lágbẹjọ́rò. Gbogbo òwò tó bá ti fi ṣèkà fọ́mọ wò láti ní lọ ire ní ọmọ ẹ̀jẹ̀ ti yín. Láti ní lọ ayọ̀ ní ọmọ ẹ̀jẹ̀ ti yín. Láti ní lọ tí wọ́n bá ṣòògùn pé kí ayé rẹ bàjẹ́, ayé tí wọ́n ní ọ̀bà ayé tí ọmọ ẹ̀dá. Gbogbo ọmọ àwò ìṣọ́ àtààbò náà ń bẹ lórí yín. Ìṣọ́ àtààbò ń bẹ lórí ọmọ yín. Ìṣọ́ àtààbò ń bẹ lórí aya yín. Ìṣọ́ àtààbò ń bẹ lórí ọkọ yín. Dandan lọ́lọ́run ó sì bá mi ṣe. Pẹ̀lú àṣẹ pé mo ò forí balẹ̀ foríṣà kankan láti jọ mo ti jọba. Pẹ̀lú àṣẹ pé mi wọ ẹgbẹ́ òkùnkùn kankan láti gbà mo ti jọba. Ìta ṣe ká tó jọba máa wò ó. Àwọn nǹkan tí Musa ṣe kó tó di nàbí yìí o. Musa pààyàn tó di nàbí yìí o. Nígbò tí nàbí wọn ò pé ní Máwo tí mo ṣe kí n tó lọ́ba ìtọ́ mo dọ́ba mo ti dè èèyàn mí o. Nígbà tẹ́mi náà ń ju ọba tí mo pláàni kọ́ yìí o. Mo pláàni pé àájẹ̀lú ìrìn o. Bí mo ṣe débẹ̀ lọ́lọ́ yìí mọ́ lọ́wọ́. Ọlọ́run ló yìí mọ́ lọ́wọ́. Nígbà pláàni tẹ́lẹ̀ kọ́ yìí o. Mo fẹ́ ẹ̀yìn àtàwọn olóyè mi mo fẹ́ ká mọ́. Báwo fẹ́ lá? Wọ́n gbẹ́sẹ̀ léyàwó. Ìsinmi ẹ̀wọ̀n kéka ìyàwó yàwó nígbà rẹ̀ wá ṣe mú àwọn débẹ̀tà lọ́nà yìí lọ́nà. Ìwọ náà lè yí padà lẹ́yìn bọ́lá ṣe yí padà. Yí padà ní òun àbàjẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ tó ṣe kó tó dọjú èdè. Yí padà rere yóò fàyè. Egún òbí ò ní rò lórí. Egún òbí ìdílé ìyá ìdílé bàbá lórí ti ẹyọ tàbí. Èkó rẹ̀ lọ jẹ́. Egún òbí tíyàwó rẹ̀ gbé wá láti ilé bàbá àti ìyá rẹ̀ kò ní rò lórí rẹ̀. Egún òbí tọkọ rẹ̀ gbé wá láti ilé ìyá àti bàbá rẹ̀ kò ní rò lórí rẹ̀. Kò ní rò lórí ọmọ yín. Ọmọ yín ò ní gbà láti orí rẹ̀ oṣù rẹ̀ ní kọjá. Etí wọn ò gbèsè dáadáa nínú ìdílé yìí. Etí wọn ò gbèsè dáadáa nínú ìran rẹ̀ látẹ̀lé. Wọ́n lọ ń ṣe tó jẹ́ pé nílùú Ìwó kò sí ọba tó gbógun tòrìṣà bíbọ bíi tèmi. Wọ́n lọ sí yí gbogbo ẹ̀ padà sí dáadáa. Tí ìlú ń dùn Yorùbá. Tí ń dùn Yorùbá. Mo ní ayé yóò máa dùn. Ọ̀nà yóò máa dùn. Ọlá ti fúnni láyọ̀. Kọ́lọ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ rí nínú rẹ̀ látòrí rẹ̀ kó ti bẹ̀rẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ o. Lọ́rọ̀ ẹ̀sọ́ Ọlọ́run lẹ́nu bí máa ń bẹ lẹ́yìn eléyìí o. So ẹ má rò pé ẹ̀sìn Lárúbáwá lè gbà ẹ̀sìn Ọlọ́run ọba fún gbogbo ọmọ yìí. Ó ní o, wọ́n jẹ́ kí á tàn yín o wípé ẹ̀sìn Lárúbáwá lẹ̀ ń sìn. Ó kàn jẹ́ pé ọwọ́ ẹ̀ tọ́lọ́ ń bà mú wá òun ni bọ́lọ́ ń bá gbọmọ tó kù náà mú wá
èdè tó ń gbòdò ọlọ́run bá sì fọwọ́ Yorùbá lè Yorùbá yọ mọ ibi tẹ̀ ń wò wọ́n ti fọ ọbẹ̀ mọ́ o mọ́kà tẹ̀ ń wò wọ́n ti fọ mọ́ o kò sí ìlú tí wọ́n fọ̀ mọ́ tó bá wọn lẹ́gbẹ̀ẹ́ mọ́kà ó lè rí láàgbó lé ní mọ́kà àbí Mọ̀dínà kí wọ́n máa tọ̀ gbogbo lẹ́gbẹ̀ẹ́ títì kò sí lé ọmọ sàn ní aṣẹ́wó ẹ̀yin ò tí ìfọ̀lù yín má. Wọ́n sì ní cleanliness is next to godliness. Ibi tó bá máa ń lọ lọ́wọ́ ọlọ́run àwọn tí wọ́n náà bá ṣàdúrà kí ló máa ń kọ́ sí. Màá kọ́ jẹ́ pé ilé ọmọ ìsàn wà lẹ́gbẹ̀ẹ́ lé yín kò tí ì mọ́. Àwọn mọ́kà kò sí ilé ọmọ ìsàn bẹ́ẹ̀. Kò sí ní Màdínà, kò sí ilé aṣẹ́wó, kò sí ilé ẹtí ń ta ọtí. Lẹ́yìn náà bá gbìyànjú jẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ nípò. Ní pálásì ní ìsìn mo ti ṣe bẹ́ẹ̀. O lè mú tí ní pálásì. O lè mú yàtọ̀ sí kó mórí, o sì jẹun, o sì kírun, o sì sin Ọlọ́run, o sì forí balẹ̀ fọlọ́run. Àti máàyì, ọba ní sì máa ń mú yìí mọ́ o. Ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀, gbogbo òlú lọ́sẹ̀ wò. Ẹ̀ṣẹ̀ tí fìrà oníṣẹ́, gbogbo àwọn Íjíbítì kan yẹn mú. Ọba bá ti jẹ́ abọ̀rìṣà, gbogbo òlú lọ́bọ̀rìṣà. Èmi ò gbé nítorí tí ní mo fi ń jẹ̀yà o. Mo gbọ́ràn sọ́lọ́ lẹ́nu. Nítorí tí ní mo fi ń ṣe kíni. Mọ ìyá tí mo jẹ́ o. Kò yí sí láti gbógun tó sàbíbọ́. Kò yí sí láti máa ọba paramount ruler. Ọba ní ayé ọba tí mo bá jẹ láyé kọ́ wá mọ̀ sí ẹgbẹ́. Wọ́n máa lóun fẹ́ ra ní ayé gbé. Ogun tó dìde sí wa ìwọ ọmọ ìwọ tọ́jọ́ kan wà nílé kíní táwa lọ́gbọ̀n ìjọba. Ọmọ lọ gbógun tàwọn tẹ̀lé gbógun tì. Òwò bó ṣe rí. Ìwọ lọ gbógun tó yẹ wá tí wọ́n rán kọ́ lọ gbógun tó sí. Ọlọ́run ọ̀bà kọ́kọ́ ọgbógun tó tó ní Òṣùgbó àwọn pa. Nítorí pé mo wá sí èmi ò fi jàgídíjàgan kí máa sọba ìfẹ́ ni mo fi ń sọba ẹlòmí ọmọ rẹ lẹ́wọ̀n àmọ́ sọ́mọ̀ bẹ́ẹ̀ rí mi. Wọ́n kà fẹ́ ṣe ẹ léṣe. Ó ṣe ẹ léṣe. Àwọn olùdí wọn lù ó sì ra rẹ léṣe. Ọyọ̀ ra rẹ lẹ́nu. Ilé tó bó òkúta lè pa. Ó sì ra rẹ léṣe. Wọ́n ti kó òkúta pa ọmọ lẹ́sẹ̀ léṣe. Ó sì ra rẹ léṣe. Mo nífẹ̀ẹ́ yìí ni mo ti ń ṣe lè fẹ́ kí n máa sọ. Ó yẹ kí n lẹ́kọ̀ọ́, ó yẹ kí n ní ọ̀tán wò ní. Tó o bá ti ké Fátíà, kò sọ ní pé ìyá kà. Ìyá kà. Ìyá kà. Ìwọ nìkan. Ọ̀sọ́ pé ọ̀làdá o. Ọ̀sọ́ pé èmi lọ ọ̀nàrẹ́bù PDP. O lè sọ ọ̀nàrẹ́bù PDP kó jẹ́ pé lẹ́ẹ̀kan náà kó tún sọ ọ̀nàrẹ́bù ní PAC. Ó gbòbí kan ní nínú kó o sin Ọlọ́run àbí kó o bọ̀ ìsà. Ó lè dá owó ẹ̀kọ́. Ó lè dákọ̀. Yá dúró lójú kan o. Kí ẹ lè bá àwọn bí o kó sí. So dúró bọ́ náà. Àwọn dúró bọ́ ìsà. Èyí tó bá lè kọ́. Ní kó dúró. Ẹgbẹ́ àmọ́ ìsà à ń ṣe náà wà ayọ̀ ó lè síbẹ̀. Ìkan ló mọ̀ ó. Má wá òṣàdílé bàbá rẹ lọ, ègún ní ọ̀bọ̀ sóyè rẹ. Dákẹ́ ègún lénìí, má tó jẹ́ kí ègún ọmọ pọ̀ sí. Má jẹ́ kí ègún àìgbọràn Ádámà kó tó máa bọ̀ ọjà. O lè ṣe tó jẹ́ pé ègún ọ̀tàkẹ́ lórí tó ní jíṣẹ́ jìyà. Yóò mọ̀ rí bẹ́ẹ̀. Yóò mọ̀ ṣe bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Ó kí yé. Olú àṣẹ ọba kan ṣoṣo. Tí ń jẹ́ kábíyèsí. Whether risible enter shall be carried. Ọba tí ń sọ láti wòye òbílẹ̀. Ọba tí ń sọ láti ìṣèṣì o. Kábíyèsí kò sí Olódùmarè. Ayé yín ó ti yí padà lápẹ́. Ọ̀rọ̀ yín ti yí padà sí o. Àwọn ọlọ́ọ̀ ti jẹ́ ti lọ́mọ rí bẹ́ẹ̀ lọ́mọ ṣe bẹ́ẹ̀. Wọ́n sọ yí pé ẹ̀sìn Lárúbáwá lélẹ́yìí o, ẹ̀sìn Lárúbáwá kọ́ yìí o. Tó bá jẹ́ ẹ̀sìn Ọlọ́run tó kún fún gbogbo ọmọnìyàn tí ò máa èdè, tí ò máa aṣọ tó wọ̀,
tí ò máa kọ́lọ̀ àsopọ̀yé èèyàn dúdú náà wọ́n èèyàn funfun náà ẹ̀sìn ọlọ́run fún gbogbo àgbáyé. Kìí ṣẹ̀sìn lárúbá tó bá jẹ́sìn lárúbá wọn kò ní máa lé mọ̀ ọ̀tọ̀ káàkiri. Ó ní táwọn lárúbá wá ń ṣe tẹ́lẹ̀ o, ẹ̀sìn tó lè gbé lẹ́sìn wọn lò. Ẹ̀sìn àbí kí làwọn lárúbá wá ń ṣe tẹ́lẹ̀? Wọ́n bọ̀ ìṣàkóso. Kéde pé àwọn kan ọ̀pọ̀ lọ́n lọ́kàn nù wọn kùnà ìdáná bí wọ́n máa bá lọ́wọ́. Ìjọba lọ́wọ́ wọn ní pé wọ́n fọwọ́ ara wọn ṣe ọlọ́run. Wọ́n sọ pé ètò ìmúná ìmọ̀lọ́run lọ́kàn pé lárúbáwá ni òkè ṣẹ̀sìn lárúbáwá o. Nígbà wọn bá fẹ́ kírun nìkan yẹn nípa ọmọ ìlú pátí àbí gbogbo yìí lè bá aṣọ kan. Ilẹ̀ kí ni ló bá ṣe àwọn lọ́ọ̀bà ṣàdúrà dandan ọmọ ẹgbẹ́ Yorùbá ló fi ń sọ pé orogún ìyá mi tó bẹ́ẹ̀ pa mí. Ṣé lárúbáwá lọ bí sọ yìí? Orogún ìyá mi tó bẹ́ẹ̀ pa mí máa ń lè jìnnà. Orogún bàbá mi àbí ọ̀tá bàbá mi ìdílé bàbá ìdílé ìyá. Ó ló ṣe sọ ṣé lárúbáwá ló bí sọ yìí? Yorùbá ni Ọlọ́run gbọ́ Yorùbá. Ọgbọ́n lárúbáwá, ọgbọ́n àyẹ̀kọ́, ọgbọ́n ìsáyẹ̀sì, ọgbọ́n Hausa, ọgbọ́n gbogbo, ọgbọ́n pápá. Odidi commissioner of police ọjà wo? Commissioner of police. Commissioner of police wọ́n á dà á pé Fẹ́mi Oyèlẹ́yẹ. Ọjà wo? Ó gbowó, ó plot against him. Ó pè mí lálẹ́ ó ní àwọn mọ́tò tí ń bẹ nínú ààfin wípé mo jí mi. Wípé wọ́n ti pààyàn méjì náà. Kí n máa bọ̀ ní kí n wá rìpọ́tù ara mi station mi. Àbí kó tó dàárọ̀ la, alẹ́ ló sì pè mí, kó tó dàárọ̀ la, á declare one bed. Àbí olúwo lẹ fẹ́ pè yìí. Tí o ṣe olúwo. Ó ní wọ́n ní ọlọ́ba wo ó nílẹ̀ criminal. Ọ̀dà wọ́n ti dọ́dọ̀ yìí, wọ́n ti fún yín lówó, wọ́n ti. Commissioner of police náà fẹ́ lò. Fẹ́ni ká tì mí mẹ́wọ̀n kọ́lé wọn pa mí sílẹ̀. Ó ní Ọlọ́run, ó fi ọkọ̀ òtún Ọlọ́run. Wàláì kó tó di àárọ̀. Kó tó di àárọ̀, wọ́n ti transfer lọ sí alága. Wàláì sọ́ọ̀dù láì lọ. Wọ́n transfer lọ sí alága. Má jẹ́ àwọn afọ́kọ tí ẹ náà sọ̀rọ̀ lọ́jọ́ wájú. Wọ́n rí pé mo sọ orúkọ. Ẹ jẹ́ kí IG kó bí mi lé bóyá kò sí. Wọ́n transfer lọ sálágbọ̀n, ìjọ kẹta ó sì gorí lé ìdí èsì ó sì kú. Ẹjọ́ o, àṣẹrẹ o, ẹjọ́ ní ìṣeré o, ó lè rò pọ̀ màmí ní wálé tẹ́lẹ̀ o, ó ti yàtọ̀ o. Nígbà tó màmí wọn Ọlọ́run ò tí ì pè mí o. Nígbà tó màmí rà sí ní Ọlọ́run ò tí ì pè mí o. Nígbà tó màmí dáké wálé ọmọ Síkírá Ọlọ́run ò tí ì pè mí o. Nígbà Ọlọ́run pè mí ìmọ̀dán o. Ó ṣe ẹ léṣe o. Ọyọ ẹ lẹ́nu o. Ẹnì kan bá tó kú tàbí ìbá. Yóò ṣe ra rẹ̀ léṣe. Dúró tọ́lọ́. Gbọ́kàn lọ́lọ́. Tó bá ti gbọ́kàn lọ́lọ́, ojú ò lè tì ọ́. Nígbà wá gbọ́kàn lé méjì, ìwọ lọ́ọ́ sọ ètí ọkàn ọ̀gbìn. Ọlọ́run èsì gbọ́kàn ọkàn èé gba ẹ tó bá ti sí iyèméjì. Wọ́n sọ̀rọ̀ fún bí máa wo. Babaláwo máa lọ sògùn rẹ̀. Àfáà wọ́n sọ̀rọ̀ fún kàmọ́. Máa lọ ṣe tíra dáadáa. Ẹ̀yin pásítọ̀, tẹ̀lẹ́, kérúbù, ẹ máa ń ṣiṣẹ́ ẹ̀bí má. Ẹ máa lọ ṣeré. Ní ìwé ìtọ́ bá ti ṣiṣẹ́ ẹ̀bí ọ̀dà ní olórí. Ní ìwé ìtọ́ bá ṣe nǹkan bí ọ̀dà lọ́dà. Ìwọ́n tó ṣe nǹkan kàdélẹ̀ wá oúnjẹ bí ìdè ìjọba tó lóòlà ní kọlà. Tá a ti ní Yorùbá ọ̀kọlà mọ́. Lolóòlà ti ṣe kí ni? Wọ́n ti lọ wáṣẹ́ ní ìṣe. Ìwọ babaláwo tó ọmọ tó ògùn kà lọ. Àáfàá tó ọmọ tó nǹkan kà lọ. Dáwọ́ ẹ̀dọ́ lọ wá dáadáa sí i. Tàbí kọ́ wáṣẹ́ ní ìṣe. Ó lè dáko. Ẹ má lè fi pa yín. Tó o bá bẹ̀rẹ̀ sí ní lọ wá òsibítọ̀ dàgbàjẹ́ tó lè lọ kọ́ bẹ́ẹ̀ ṣe ṣe òfin. Àwọn ọ̀rá kọ́ bá ṣòfin. Ẹ̀yin ọmọ àwọn ẹ padà lọ máa ṣòfin lọ kọ́ bẹ́ẹ̀ ṣe ṣòfin. Èèyàn pọ̀ nílùú ìtí èèyàn pọ̀ Nàìjíríà tí ó ra ọgbọ̀n nǹkan tó bá kó ṣaṣọ lọ ń tà bẹ̀rẹ̀ rẹ̀. Ó ṣe ó má sọ pé ó dàgbà ọ̀ wá ríṣẹ́ ṣe irọ́. Òsígbà tó dàgbà dé tó lè lọ kọ́ iṣẹ́. Kọ́ òfin easy láti kọ́ kìí ṣe pé pampala ní olù
lọ kọ́ bí ẹ ṣe ń ṣàdìrẹ tó bá ń ṣàdìrẹ àárà lọ́wọ́ ẹ̀ ìwọ́sà kó wá palace bèrè secretary bọ́ bá ń ṣòfì bọ́ bá ń ṣe àdìrẹ kò sí èkó ṣe láàrà bọ́ bá lọ dáko sẹ́yìn ìkùlẹ̀ gbin tòmátò tí ẹ jẹ kun bọ́ bá dálẹ̀ èmi gbin nǹkan tó pọ̀ sẹ́yìn palace tòmátò mi ni mò ń jẹ ìbẹ́pẹ mi ni mò ń jẹ àgbọn mi náà ń jẹ mò ń jẹ wọ́n wà bẹ́ẹ̀. Ọ̀sán awé tí mo mú èmi mo gbé márùn tó wà lẹ́yìn. Mo ní máńgò. Ìwọ náà nínú ilé o lè gbé máa sọ pé kì í pa ẹ́. Wọ́n ní wọ́n lọ yọ òrìṣẹ́ òṣè ní iṣẹ́ ní ìgbé táwọn èèyàn pọ̀. Ibà àsọ̀bá kọ́ bá mi kíbi. Mo tọ́ bá ti ń gbógun ti àwọn ọba náà wá dá mọ̀. Wọ́n kọ̀ ọ̀rẹ́ rẹ̀, a sì sọ̀rọ̀ ẹ̀ lọ́gbọ̀n wájú mo ṣe sọ ilé. Mo lè sọ̀rọ̀ Commissioner of Police Ọ̀ṣun State Fẹ́mi Oyèlẹ́yẹ. Bẹ́ẹ̀ni, 2020. Bẹ́ẹ̀ni tó ti dákọ̀ òwe náà, pèsè bí wọ́n náà gbógun gbàgbé. Àwọn ọba kan wà ní ìsìn ìdáǹgbà lọ́wọ́ tá a lò dákọ̀ wọn, a ti dákọ̀ àwọn kan. A lò dákọ̀, bá ṣe dákọ̀ wọn ní pèsè gbogbo jẹ́ náà. Bẹ́ẹ̀ni, àbí? Ẹjọ́ ń torí Ọlọ́run o, wọ́n sọ fún yín lórí tọ́lọ́ ń ṣe sí wò, ayọ̀ ni. Ọjọ́ ọ̀la yín ti dáa, mo ti ṣiṣẹ́, mo sì ti dúró tọ́nà, mo ti gbọ́ràn sọ́dọ̀ lẹ́nu, nítorí kọ́jọ́ ọ̀la ti yí, ó lè máa dá, nítorí kí ìlú ilé ìdá ju mọ́kà lọ, nítorí àtibọ̀tán mọ́kà ń bá wọn bọ̀ sàrẹ́ bẹ̀, èyí náà rí gbogbo ayé nínú ọbẹ̀, kó lẹ́sẹ̀ rò pé ibi tọ́lọ́ wa ti lu ọba, orúkọ rẹ̀ gangan ọlọ́ọ̀lọ́lá ó wá lu ọba tó járò ilé ẹ̀, kì í ṣe pé màmú jẹ́ ọmọ síkírá nìkan. Ó ti gbé mi dépò ọba, ọba ní kí ọba wo ní máa gbógun tó sà. Ó délé ọ̀nà ọmọ falala yìí. Sẹ́mi ni mo wá dá nígbà mo ṣe ìjọba ni mo wá dá nìkan mo ń gbógun òde la. Ṣé èmi ni mo ṣe yìí? Ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀mí ọlọ́run ti. Ọmọ àlàáfíà ọ̀rọ̀ ẹgbẹ́ mú mi. Wọ́n mú mi tipátipá nù. Ibi tí mo wá láti Canada sí ìmọ̀ gangan. Ṣé ìlọ́wà sáré lọ máa gbó sa àwọn aráàlú? Ìyàrá yóò ṣàwò kò nílá lọ́mọ ń pè lọ́mọ sọ̀rọ̀ pé kí ní wọn ò ti ní tààdà. Kí ìbá ṣe kọ́lọ̀ ń bẹ lẹ́yìn ló ẹgbẹ́ ká kọ́ gbọ́nú eléyìí. Ọkùnrin wo lè máa tapọ̀ bọ́ọ̀lù? Ọkùnrin bẹ́ẹ̀ ni tapọ̀ bọ́ọ̀lù mo tún díẹ̀ já sí. Takara ọkùnrin lè takara èsè tí máa ń sì yẹn lójú. Bí ìjọba tí ìjọba lè fi wọ́n tàkà wọ́n tẹ̀kọ́ wọ́n tàkéńgbé. Mo ti ń gbé borí bẹ́ẹ̀ lọ́dà fún yóò ọkọ̀ ọlọ́run lọ́nà òṣèré ẹ̀rí tí máa ń mú yẹn dé tí máa ń mú yẹn lékè ọlọ́run bàbá fún yín. Májúmọ́gẹ́ tó jí ọgbọ́n tí àríbẹ̀ rí ọjọ́ kan tí máa ń fún mi láyọ̀ ọlọ́run bàbá ṣe. Ìwọ àwọn genius innovators inventors ní ọmọ jáde láti ọmọ rẹ tó wá ń dálẹ̀ ọlọ́run so epo aṣíwájú ọmọ jẹ́ tó wá ń lè bó tó wà nígbò wọ́n ti kíkíbi ọlọ́run ọmọ jẹ́ ti ní yóò máa rí bẹ́ẹ̀ yóò máa ṣe bẹ́ẹ̀ lọ́la láhùlà èyí bá a bíbẹ̀ náà láti parí ẹ̀ òun náà ní pààtì.